nígbà tí mo wá sí Agége, then I was still living with my mom. I was ní Ọ̀ṣun State ní Ìwó. Mo wá sí story yìí mo kàn fẹ́ break ẹ̀ fún because mo sọ pé tí má ti wọ 6,000 subscribers lórí YouTube pé mo fẹ́ sọ I want to talk about myself for my fan. Can you imagine? Wọ́n mọ̀ pé ní ogún ọdún a máa dún ní lọ́wọ́ fẹ́lẹ́fẹ́lẹ́. Ẹni tó bá sùn ló lè gbàgbé. Èèyàn tó kò ò ní gbàgbé. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Mr. Adeniyi o. Ọlọ́run gbọ́. Ṣé mọ̀ wípé láti kékeré ni Mr. Adeniyi ti ṣe nǹkan tó ṣe fún mi àǹtí Ṣeun. Kékeré ni o. Àmọ́ nígbà tí mo wá padà rí wọn, mo wá sọ láàrin gbogbo ẹbí. And Mr. Adeniyi is angry. Wọ́n bínú. Àǹtí Ṣeun wọ́n bínú. I can't wait kẹ́ parí studio yín o because ó dà pé ọ̀rọ̀ mi lè máa fi ṣí studio yẹn. Ọ̀rọ̀ yẹn mélòó la fi open studio báyìí. Ọ̀rọ̀ yẹn mélòó because everybody is saying ọ̀rọ̀ mi lè máa fi ṣí studio, ọ̀rọ̀ mi lè máa fi ṣí studio tó ń tà àti ìṣe foundation dé wò pa. Ọlọ́run ọba o, aláàánú sí wa o. Arábìnrin kan ni wọ́n pè mí ní wọ́n bá mi sọ̀rọ̀ pẹ̀lú omijé lójú wípé wọ́n ti serve àwọn ní court letter. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Ó nígbà táwọn wà ní kékeré. Ẹni yìí cousin daddy àwọn ni. Bí cousin daddy àwọn ṣáà ni làwọn mọ̀ wọ́n sí. Àwọn tí wọ́n pé distance family ni. Bó ṣe máa ń pè wọ́n ni pé láyé pé cousin àwọn ni. Tó bá ti wá sílé àwọn. Wọ́n nígbà míì wọ́n máa ní kó ń jókòó sórí ẹsẹ̀ wọn báyìí. Wọ́n máa fún òun mọ́bẹ̀. Ó ní òun kéré bọ̀ òun mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bọ̀ òun ò lè fẹ́ ni òun sọ jáde síta. Torí ìdílé onígbàgbọ́ ní ìdílé àwọn. Tí ò lè sọ in fact ò lè dárúkọ ọyàn gan breast ilé àwọn. Táwọn òbí àwọn wà. Bonbon. Dípò àwọn wá sọ wípé ẹ má bínú, sorry, I want to say this. Àwọn wá dárúkọ okó tàbí òbò nínú ilé àwọn. Wọ́n ní kò sí àyè ẹ̀ fún àwọn brought àwọn up bẹ́yìn. Wọ́n jẹ́ kó yé wọn pé it's forbidden fún ọmọ kékeré láti dárúkọ okó tàbí òbò. My private part àwọn máa ń sọ ní ìsìn yẹn náà wọ́n lè sọ. So if anything is happening to them in that place, they cannot talk because of their family something. Àǹtí Ṣeun ó ní bílé àwọn ṣe wà nìyẹn. Ó tún ẹni kò ní jókòó a máa fo a máa rin a máa fi ìdí òrin nǹkan ọmọkùnrin ẹ̀. Nígbà táwọn sọ yìí àwọn ò ju ọmọ bí àbí 7 years lọ. Táwọn bá ní 5 years àwọn ò lè sọ bá wọn ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bá wọn kéré gan. Àwọn lábúrò àwọn ní àbúrò obìnrin. Àwọn dẹ̀ tún ní ẹ̀gbọ́n ọkùnrin kan. So àárín làwọn wà. Mẹ́mẹ́ àwọn ti padà bí ọkùnrin lé àbúrò àwọn o táwọn ti jẹ́ 2 boys 2 girls. But nígbà yẹn tí nǹkan yẹn ṣẹlẹ̀. Wọ́n ní bọ̀dá yìí tó bá ti wá bẹ́ẹ̀ ni àwọn èèyàn àwọn àbúrò òun àwọn ẹ̀gbọ́n òun wọ́n máa ń bá wọn ṣeré. Ó ní àmọ́ òun wò pé ṣé òun nìkan náà ṣe báyìí fún ni. Ọjọ́ kan béèrè lọ́wọ́ àbúrò òun pé do you like bọ̀dá Lágbájá? Ó ní yes now. He used to buy me biscuits. I like him. He used to give me money. I like him. Ó ní Àǹtí Ṣeun. Òun rò pé nǹkan tó ń ṣe fún òun yìí òun wà comfortable pẹ̀lú ẹ̀. Ilé àwọn táwọn gbé 2 bed ni. So sitting room ni bọ̀dá ẹ̀ máa ń sùn sí. Wọ́n ní ilé àwọn yẹn bedroom kan ló wà ńbẹ̀. Bedroom yẹn délé ni àwọn méjì ní àwọn gbogbo àwọn máa ń lò. So tó gbà mí gan nítorí bọ̀dá ẹ̀ ó máa ń tọ̀ lé. Torí pé tó máa ń kó ń dìde kó lọ tọ̀ ní bedroom tó máa fi padà báyìí bọ̀dá ẹ̀ ti di pé nígbà wọn kì í sùn ni wọ́n ti jí gẹlẹ́tó. Wọ́n ti jí gẹlẹ́tó. Tó máa come òun ò dédé má dá wọn lóhùn. Tó máa lọ dá wọn lóhùn wọ́n ní kó wá sùn wọ́n máa fi àyà wọn nu àyà wọn wọ́n máa di wọ́n máa kọjú òun gidi gan wọ́n máa kọjú gbogbo orí òun gbogbo ẹni wọ́n máa fọyín bọ̀ òun lẹ́nu wọ́n máa lá gbogbo ojú òun gbogbo ẹni ló máa lá. Ó ní sọ pé let me go I want to go wọ́n á jẹ́ kó òun lọ. Ó ní bọ̀ tó máa ra bisikíìtì fábùrò òun
ó ní àǹtí ṣe o. This kept going. Anytime tó bá ti wá ó máa harass òun tó wọn kí wà comfortable àmọ́ wọn tí penetrate sí wọn tí penetrate but ó máa harass òun gan. There was a day tó wà ní sitting room wọ́n jókòó wọn tẹ́gbọ̀n wọn lọ ẹ̀pọ̀ àwọn náà rẹ̀ gbọ̀n wọn ṣe wọn á ní kó fa àbúrò kékeré lọ wọn á ní kó máa lọ ní wàá you stay with me now òun fẹ́ sọ pé nǹkan báyìí náà ṣe fóun wọ́n ní wọ́n wá jókòó ó ní nǹkan ọmọkùnrin wọn wá ibi wọ́n jókòó báyìí ibi ìjókòó wọn I don't know if you can see my seat wọ́n jókòó báyìí I don't know how I'm going to explain wọ́n jókòó torí wọ́n explain fún mi wọ́n ní nǹkan ọmọkùnrin wọn ó wá lé ibi ẹ̀gbẹ́ ẹ̀mọ̀ kí nǹkan ọmọkùnrin ọkùnrin kó because I have had the similar experience nígbà tí mo wà ní kékeré níbi tí mo ti lọ ṣiṣẹ́ pool èmi gangan fún alára mi ẹbí tí mo ti lọ ṣiṣẹ́ yes I work as a pool attendant but ìyẹn kò bí mo ṣe pool yẹn mo ti gbọ́njú gbà yẹn dáadáa ìyẹn other story ni mo ní kó lóun tó lè gbé ẹjọ́ kò síbi tó ibi tí ta ti ń ṣe kinní yìí mo ń bọ̀ mi ìfẹ́ kó gùn jù so I will drop the remaining parts ní YouTube please go and watch. Nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí fún mi báwo mo ṣe mọ̀ ní experience yìí èmi gan fúnra lára mi nígbà tí mo wá sí Agége then I was still living with my mom I wà ní Ọ̀ṣun state ní Ìwó mo wá sí story yìí mo kàn fẹ́ break ẹ̀ fún mi because mo sọ pé tí má ti wọ 6,000 subscribers lórí YouTube pé mo fẹ́ sọ I want to talk about myself for my fan so that àwọn story tẹ̀ kàn gbọ́ káàkiri yẹn ẹ gbọ́ reality story gan lẹ́nu èmi ò ní nǹkan. So nǹkan rẹ̀ nàkàtí létí sọ there was a man tí máa lọ ń gbóúnjẹ fún torí ìgbà tí wọ́n á kí ẹ̀gbọ́n dáàdì mi yẹn so àwọn náà jẹ́ kí n máa lọ ṣiṣẹ́ oúnjẹ yẹn yes wọ́n ní kí n máa tẹ̀lé àwọn kiri tó máa ń kiri àwọn tó máa ń ta àgò yẹn tánígò ara o so wọ́n ní pé kí n máa tẹ̀lé wọn kiri wípé kí n máa dúró sílé pọ̀tọ́ mo sáà èmi fúnra mi gẹ́gẹ́ bí tiẹ̀ mo ní mo rí sales girl kan tó kọ síbẹ̀ yẹn then I was just like yeah 8 àbí 9 ó surprise me yes or kí n sọ pé 10 years but mi ti wọ 10 but mo jẹ́ ọmọ kan tó ní station so mo wá lọ síbẹ̀ mo wá tó jẹ́ bẹ́ẹ̀ ó wá ní mark tí máa lọ gbóúnjẹ fún pool office ni bàbá yẹn ló máa ń ṣe tí máa lọ gbóúnjẹ fún báyìí ó máa ní kí n máa fi ọwọ́ mi máa tẹ nǹkan ọmọkùnrin òun nǹkan ọmọkùnrin ẹ̀dẹ́gùn tóbi gan wà níbi ẹ̀gbẹ́ báyìí bẹ́ẹ̀ mo ti mọ̀ pé nǹkan ọmọkùnrin tó bá tóbi kì í dúró straight ẹ̀gbẹ́ ló máa ń wà nígbà tí mo tún dàgbà tí mo tún rí àwọn experience kọ̀ọ̀kan so wọ́n ní kí n máa fọwọ́ tẹ̀ báyìí máa fọwọ́ tẹ̀ mọ́ ọmọ ìkéré kí n máa fọwọ́ tẹ̀ báyìí ìgbà tó yájọ́ ọkùnrin mi ò tẹ̀ mọ́ tó wá ní kí n lọ gbóúnjẹ fún wọn mo wá ní fẹ́ gbóúnjẹ fún wọn ojú window bá dé pé àwọn èèyàn wà ń bẹ̀ yẹn á ní kí wọ́n á lẹ́tọ̀ ojú window yẹn máa ti náwó láti kí n máa tẹ nǹkan ọmọkùnrin wọn yẹn I was just like 9 years nígbà yẹn mi ti wọ̀ 10 torí mo kéré but mo ní station náà bọ̀ mí kàn so wá ní ìjọ yìí wọ́n ní kó máa tẹ ìgbà mi wọ́n ní kó máa tẹ nǹkan ọmọkùnrin wọn wọ́n ní tó bí ó ṣe gbá wọ́n ní bó ṣe ń ṣe nìyẹn ó ní títí tí wọ́n ti wá báyìí máa ń ṣe nìyẹn olúwa àdújọ́ kan kò sí parents àwọn ilé wọ́n ti wá dé wọ́n bá wọn wọ́n tún rán ẹ̀gbọ́n òun níṣẹ́ àtàbúrò òun bó ṣe máa ń rán wọn yìí nígbà tó rán wọn lọ́ bá ní pé kóun gbà pé kóun wá àtòun wá lọ́ bá bọ́ pàǹtì wọn lọ́ bá mú nǹkan ọmọkùnrin wọn ibi orí ẹ̀ wọ́n bá fẹ́ nu ojú ara wọn báyìí ó ní bó ṣe fi nu ojú ara wọn báyìí ó ní ó ń dùn òun ó ń ta òun ó dẹ̀ tún rin òun bákan ó ní ó ṣàfihàn òun wá wò pé wọ́n ní uncle is paining me sorry don't tell anyone wọ́n ní torí pé bòdá àwọn kéré ni torí pé wọ́n máa tilẹ̀kùn wọ́n á ti géètì ibi fúláàtì àwọn wọ́n á tún tilẹ̀kùn so táwọn yẹn bá dé àwọn yẹn ṣe wá kan lẹ̀kùn wọ́n á sì ṣílẹ̀kùn fún wọn kílẹ̀bù ti géètì kílẹ̀bù tó pẹ́ gbọ́n wọn nílà káyẹ̀ ni ó yẹ kó mọ̀ but ọmọ kékeré náà lẹ̀gbọ́n òun wọ́n ní wọ́n mú adéǹdérí nǹkan ọmọkùnrin wọn wọ́n bẹ̀rẹ̀ fífi nu ojú ara wọn báyìí wọ́n ní wọ́n fi nu wọ́n máa fi nu débi pé wọ́n máa dà síbẹ̀ wọ́n á mú lọ sí tọ́lẹ́tì wọ́n á fọ ìdí òun wọ́n á clean rẹ̀ wọ́n á ní pé kó má sọ fún anybody if you tell anyone you can die o no I don't want you to die that is why I'm doing this for you ó lóun mọ̀ pé kan tó ṣe fún òun ò dá wọ́n yà mí nílé àwọn ògbódò sọ̀rọ̀ abẹ́ńbẹ́ wọ́n dà bá sọ̀rọ̀ abẹ́ńbẹ́ wọ́n ní wàhálà àṣìlẹ̀ wọ́n náà ṣe bó ṣe ń ṣe fáwọn wọ́n ṣe bàbúrò àwọn kékeré àmọ́ kò penetrate
ó kàn máa fi kíní nǹkan ọmọkùnrin máa fi gún yẹn a ní kí yẹn máa dì mú gba àkúdà nígbà tọ́rọ̀ wá dojú ẹ̀ dé nísìn ìyẹn sọ pé ó ti ní kó máa mú rí pé ya ìlíkìtì ya sọkìtì ó ní ìyẹn náà ṣe àbúrò òun náà pa tiẹ̀ mọ́ra òun náà pa tòun mọ́ra ó dábò òun ò dúbí 5 years ló ń gbà yẹn nítorí òun náà ń bí léwu ó ní bá bí kíní ìṣe kípọ̀n tó ṣe ẹ̀yìn yẹn tó ṣe tán ó lè fún òun lówó ó lè ra àwọn kíní kékeré yẹn wọn àfa àwọn débi pé àwọn pírẹ̀tì sọ pé ó láìkì òun wọ́n bí pé ó láìkì òun láì ní gbogbo àwọn kékeré tẹ̀ ṣe yóò dá o ẹ̀ ti láìkì lágbájá jù wọn náà wọn ò bí wọn ni wọ́n ti gbàgbé ó láìkì lágbájá jù ṣé ẹ̀ mọ nǹkan tó ń ṣe fún lágbájá tó fi láìkì lágbájá jù so gbogbo ìgbà tó wọ́n ṣàyà o wọ́n ṣàkórí burúkú wọn lọ wọ́n ní wọ́n ti travel lọ sí ìlú kan ní outside Nigeria inú wọn ṣáàdùn wọ́n ní àmọ́ gbogbo ìgbà nìkan tó ṣe fáwọn èèyàn máa ń wà ní ọpọlọ ọ̀hún wọ́n ní kíni ó ti wá di pé ojoojúmọ́ ni tó bá ti dé báyìí wọ́n bá ti ráwọn àbúrò òun lọ màá ní kó òun sùn wọ́n máa ṣe fún wọn máa ṣe fún is it paining you sorry it's paining me sorry òde oní títí nígbà tó sáà lọ ìgbà tó wáyà nísìnyí òun ti wá dàgbà ó dẹ̀ òun ti marry ọ̀rọ̀ yìí òun wá sọ fọ́kọ òun àwọn ọkùnrin tó ń fẹ́ràn àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn alálùbáríkà ọkùnrin ni wọ́n because láti sọ secret fọ́kọ ẹ̀ kò easy nígbà tó wọ́n á sọ fọ́kọ òun ọkọ wa ní are you sure ó ní yes I am sure wọ́n á ní okay kó má worry ìgbà tó wọ́n á wá àwọn á sọ fún wọn pé ṣe bẹ́ẹ̀ gbà táwọn kékeré pé òun kò fẹ́ kó sọ pé kó kàn ní pé kó má bínú torí ó abuse òun kékeré ni ó wá sọ pé nonsense irú ọ̀rọ̀ wo nìyẹn is it because I like you when you are small àbúrò òun ti sọ fún òun pé òun náà fèsì rẹ̀ lọ́wọ́ ẹ̀ nígbà tó wá yá àbúrò náà wá sọ fún òun wípé gbọ̀tọ́ wa tó rẹ̀ wá jọ rẹ̀ pé ṣe bẹ́ẹ̀ máa ń fún èmi náà kẹ́ bá ní kíkí máa mú nǹkan ọmọkùnrin yín wọ́n ní wàá ó ti sáàbù òun ní lẹ́tà àbúrò òun sáà ń gbin tó lọ́kọ̀ tí yẹn gbọ́dọ̀ gbọ́ pásítọ̀ lọ́kọ̀ ẹ̀ kò tẹ́ gbọ́dọ̀ gbọ́ bó wà involve ní ọ̀rọ̀ yìí nígbà tó wáyé náà sọ pé ṣe bẹ́ẹ̀ ní kébì náà máa sọ pé òun náà wá sọmọ courage ó ti sáàbù òun lẹ́tà court right ṣe bẹ́ẹ̀ ní kébì náà máa mú nǹkan ọmọkùnrin abẹ́ gbàgbé ni ṣẹ́ gbàgbé di pé òun sì lè mọ̀ sí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ báyìí òun dẹ̀ máa wá sí court yẹn láti wá jẹ́rìí against yín now àwọn family wa ń bẹ̀bẹ̀ pé káwọn pé òun ló lọ pé kóòtù wa náà òun fẹ́ withdraw case àwọn dẹ̀ ní pé àwọn ò withdraw case o àwọn máa fa case yẹn pé àwọn máa fa case yẹn o àwọn ò withdraw case yẹn kódà wọ́n sọ fún pé ní police station pé kò lè travel láìpẹ́ ọyànjú case yẹn wọ́n wá ń bẹ àwọn káwọn máa ṣe case kẹ̀kọ́ mọ́ káwọn filẹ̀ ẹgbọ́ sódà